àṣírí ńlá tí ọkùnrin tó lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè nàìjíríà ní Alhaji Aliko Dangote tó tú nípa iléeṣẹ́ tó ń rí sí epo rọ̀bì lórílẹ̀-èdè yìí ìyún NNPC Limited. òótọ́ ọ̀rọ̀ mà ti fẹ́ wà nínú ẹ̀ tó sì jẹ́ pé àṣírí tí iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Statisense tí wọ́n tú síta lórí àwọn orílẹ̀-èdè tí nàìjíríà tó ti lọ ń kó epo rọ̀bì wọlé ó ti fẹ́ máa fi àṣírí hàn pé lóòótọ́ ni tí Dangote sọ. ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 sẹ́yìn ní ìjà burúkú tí ń ṣẹlẹ̀ láàrin Dangote àti ìjọba àpapọ̀ nàìjíríà lórí ilé ìfọpo tí Dangote tó dá sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó, nígbà tí Dangote ń fẹ̀sùn kan ìjọba nàìjíríà pé àwọn ni wọn jẹ́ kí òun rí epo lò láti fọ̀ fún àwọn ọmọ nàìjíríà tó jẹ́ pé epo tí nàìjíríà ní lọ́fẹ̀ẹ́ lófò nù ilẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ fowó rà ní òkè òkun wá ni, èyí tí kò ní jẹ́ kó owó epo wálẹ̀ bí ilé ìfọpo ń bá ń ta epo pẹntiróòlù. ṣùgbọ́n nígbà tí wọ́n ń fún un lésì, àjọ tó ń rí sí iye tí wọ́n ń ta epo lórílẹ̀‐èdè yìí nípasẹ̀ ọ̀gá wọn Alhaji Farouk Ahmed ó jẹ́ kó dìímọ̀ pé ayédèrú epo ni Dangote ń ṣe nílé ìfọpo ẹ̀, àti pé yàtọ̀ sí pé ilé ìfọpo náà ò tí ì parí kò tún ní òjẹ́ ìjọba. eléyìí ló mà bí Dangote nínú tó fi fìbínú tú àṣírí wípé àwọn ìjọba pàápàá Farouk Ahmed tó sọ̀rọ̀ wọn fẹ́ kí wọ́n máa fọ epo lórílẹ̀‐èdè yìí ni. ó ní bó ṣe ń kó epo wọlé láti òkè òkun tí wọ́n rí jìbìtì ṣe níbẹ̀ ó ti ń dùn mọ́ wọn, tó sì tú àṣírí ńlá pé ilé ìfọpo kan wà táwọn alágbára nàìjíríà pàápàá àwọn tó wà nídìí àjọ elépo rọ̀bì nàìjíríà tó dá sílẹ̀ lórílẹ̀‐èdè Malta ìyún ní ilẹ̀ Europe, níbi tí wọ́n ti ń fọ ayédèrú epo tó sì jẹ́ pé epo náà ni wọ́n wá ń tà sórílẹ̀‐èdè nàìjíríà. bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá àgbà àjọ NNPC Limited ọ̀gbẹ́ni Mele Kyari ó ti fèsì pé kò sóòótọ́ nù ẹ̀ òun kò lọ́wọ́ nínú ilé ìfọpo orílẹ̀‐èdè Malta, bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ NNPCL lábẹ́ òun àti àwọn míì ò ní ọwọ́ níbẹ̀. ṣùgbọ́n tí àṣírí ti iléeṣẹ́ Statisense tó jẹ́ iléeṣẹ́ tó máa ń wádìí lórí ọ̀rọ̀ òkòwò àti ọrọ̀ ajé tí wọ́n fi síta báyìí ló máa ti fìdí òtítọ́ múlẹ̀ nípa ọ̀rọ̀ tí Dangote sọ. nínú àṣírí tí iléeṣẹ́ Statisense tán tú síta, iná ti jẹ́ kó di mímọ̀ yìí pé òbítíbitì owó tí ò dín ní tírílíọ̀nù 18 náírà 18 trillion naira ìní orílẹ̀-èdè nàìjíríà fi kó epo wọlé lókè òkun láàrin ọdún tó kọjá nìkan ìyẹn ọdún 2023. bẹ́ẹ̀ náà tú àṣírí pé inú orílẹ̀-èdè tí wọ́n ti ń kó epo wọlé jù lókè òkun orílẹ̀-èdè Malta àti Dangote tú àṣírí ẹ̀. òun náà wẹ̀ sí kẹta àti nàìjíríà ti kó epo wọlé lọ́dún tó kọjá, kódà wọ́n jẹ́ kó di mọ̀ pé lọ́dún tó kọjá lásán epo tí kò dín ní bílíọ̀nù $2 tí ó ń súnmọ́ tírílíọ̀nù 3 náírà ìní nàìjíríà kó wọlé láti orílẹ̀-èdè Malta, tó sì tún jẹ́ pé àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí ò tiẹ̀ tó nàìjíríà rárá bí orílẹ̀-èdè Togo, Tunisia, Ghana, Ivory Coast, South Africa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nàìjíríà tó ti lọ ń fowó ra epo wá sí orílẹ̀-èdè nàìjíríà o, èyí tí iléeṣẹ́ Statisense tí wọ́n tú àṣírí ẹ̀ síta. ló sì jẹ́ pé látìgbà tí wọ́n ti jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè Malta ló ṣe kẹta ní orílẹ̀-èdè tí nàìjíríà ti kó epo wọlé jù látòkè òkun, àti pé owó tó súnmọ́ tírílíọ̀nù 3 náírà iná fi kó epo wọlé láti orílẹ̀-èdè Malta láàrin ọdún kan lásán. ìlànà èèyàn fi ń sọ pé àṣòótọ́ ni Dangote ń sọ wípé ọ̀rọ̀ tó sọ yìí pẹ̀lú àṣírí tí iléeṣẹ́ Statisense náà ṣẹ̀ṣẹ̀ tú yìí òdodo ọ̀rọ̀ tí ń wà ńbẹ̀ tọ́rọ̀ ọ̀hún sì ti ń di wàhálà àti ariwo ńlá ní ìgboro.